àkórí mi ò ní òun náà ni rántí. Kó a rántí bí o ti ṣerú ní Íjíbítì. Ohunkóhun kò bá dà lóní bá ní ipòkúpò kò bá àkàbàkàbà kí Ọlọ́run tí yóò gbé ọ sí. Ọlọ́run fẹ́ rán ọ létí wé dédé débẹ̀ kété wọn kọ́ là kọjá ní sẹ́yìn wé bí òyà ni olómú wílù gbàmúrè wé kọ́ dẹ́ bá ròṣẹ́ ròyà wé kọ́ bá pẹran wé amúkọ nìkankan jẹ lébẹ̀ bá a ní. Ṣùgbọ́n Ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ kó a rántí òbẹ̀rẹ̀ kékeré hàn ní àtùyà kan ti jẹ kó jẹyọ kó máa wà ayẹyẹ láyé yìí kọ́ rẹ̀ yà. Rántí bí o ti ṣerú rí ní Íjíbítì o bí o ṣerú bí o sìnrú ìwọ náà ti jùyà rí. Wọ́n ní kó yà jẹ kàn mú ìyà jẹ dáadáa. Ó yẹ kí mọ kó yà kó ti rí lọ́ra ọni. Ẹ yẹ kẹ́ mú ìyà kẹ́ máa dán ọmọ nìkejì á o. Nǹkan Ọlọ́run fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ ni pé gbọ́dọ̀ jẹ́ aninilọ́ra. Ipò kọ́ àní àga kọ́ àní ipò lílá ni. Ọlọ́run mọ̀ wá débẹ̀ oníjọ́ gbá kété wọn ní láàyè kété wọn kọ́ tẹ́ là kọjá pátá ni láti múra rẹ̀ sílẹ̀ ni. Kí ṣe kọ́ ìyá dórí àga nìbá kọ́ ìyá móró àyàró. Ìyẹn rákọ̀bá ṣiṣẹ́ lọ́fíìsì ìyẹn mú yí wá ìyẹn ọmọ ọ̀dọ̀ rẹ ìyẹn awakọ̀ rẹ ìyẹn rákẹ́ fọlé rẹ ìyẹn rákẹ́ tọ́jú jíjẹ rẹ. Ọlọ́run kọ́ mọ rìn ọ́n mọ́lẹ̀ o. Ọlọ́run kò mójú àyèyè kò mú àwo ọjọ́ ọ̀la ran. Rántí rántí èyí wíkọ́ ìtì tó bá wọ́n ní madam kété ọmọọṣẹ́ ọkọ rẹ̀ hàn wọ́n gan ọkàn fẹ́ bẹ̀rù rẹ ju baálé rẹ lọ. Ọlọ́run kọ́ rántí o. Wí oore ọ̀fẹ́ lọ ní pé oore ọ̀fẹ́ ni mo sì lò ó. Mo mójú burúkú o dẹ́rẹ́bà ọkọ̀ rẹ. Àbí èyí kọ́ ọkọ̀ rẹ ránṣẹ́ ọkọ̀ ẹ̀kẹ́ ìyá gbé wa ká kọ́ a lọ sọ́jà kọ́ ẹ̀yà arẹta òun náà ni. Èṣe kò ṣe pé alẹ́ hàn. Ikọ̀ rántí ibi kan tí ń bọ̀. Rántí mú dè máyé ní ọmọ nìkejì lọ́ra. Mú ọ̀rọ̀ mú aró ara rẹ̀ a o. Gbàmúrì gan kó bá rò láròjinlẹ̀ ọ̀ni kò ìpìlérú kò jẹ́ pé òní tọ́jú lérin òní báyìí fọṣọ òní báyìí fọ mọ́tò wà mọ̀ wí ọmọ tẹ̀rẹ̀ gan ọyọ̀ òjò gan lọ́nà á gbéga lọ́la kò jẹ́ pé ayọ̀ ọ̀ràn ọmọ tẹ̀rẹ̀ lọ n kò jẹ́ pé ó yóò ṣe tì kò jẹ́ pé ọmọ tẹ̀rẹ̀ là ṣe. Ọlọ́run kọ́ rántí kọ́ mọ gbàgbé wí òsìrú rẹ ní Íjíbítì líjẹ́ ẹnì wí ẹ̀kọ́ ni fún òní rẹ. Kọ́ rántí kó mójú àánú kó mú àwọn èèyàn nìyẹn kọ́ mọ iná èèyàn ọmọ iṣẹ́ rẹ èèyàn ọmọ ẹrú rẹ kọ́ mọ iná lẹ́gbàá kẹ́ẹ̀yẹ. Ikọ̀ rántí òṣèkọ́ ti gba òdáríjì lọ́yẹ̀ rákọ̀ ẹ̀kẹ́ mọ ìyà jẹ́ ọ́ kọ́ yẹ kó fi òté àti òyà kẹ́ mú lé ọ̀rọ̀ ayé rẹ. Ikọ̀ rántí wí oore ọ̀fẹ́ kò rí gbà á ni. Kó bá jẹ́ pé wéèrè gbà ni wíwọ náà wà á ti kú àti mú ọ pè tán. Ikọ̀ rántí òṣèkọ́ jẹ́ pé ayé rẹ wọ́n dirú olé olórí lẹ́yìn látẹ̀yìn á pàṣán náà mú gbẹ̀yìn rẹ àìkú àmọ́ bíríkì láàrin sí ìhàn kà mú ṣe oṣẹ́ nínú rẹ̀. Ẹja kò dìrú lórí lónìí náà bá ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ kọ́ bá rọ́ nìkan ẹ̀kan dìrú lé lórí. Ẹni ẹ̀kọ́ àwọn òyà jẹ mí sẹ́yìn mẹ́ àjẹrù ìyà kan jẹ mí ni mẹ́ àjẹjẹ ọmọ ọ̀tá mi gan mẹ́ àjẹjẹ. Lónìí o àjàgàkẹ́ nínú ayé ọ̀nìyàn gan lásán ó ti tú ṣòro ẹ̀yẹ kò dìá kún èrù ṣòro ọmọ nìkejì rẹ. Rántí bóyá ọ̀gá lọ ẹ̀yà rántí bóyá ilé ó lọ ẹ̀yà rántí bóyá olóṣèlú olùpò lọ ẹ̀yà ìjòyè ọba ààrẹ gómìnà rántí ibi kan tí ń bọ̀. Mú ẹ̀mí òfẹ́
ẹ̀mí ò dáríjì mo máa ṣe ìwòsàn ayé ọmọnìyàn bíi tẹ̀rẹ̀ torí ìrákòrí lónìí o wọ́n mọ̀ bí kan yóò dé lọ́la rántí pé wo ṣerú ló gbà kan rí ní Íjíbítì kọ́ báyìí ti rántí bá a nì ọjà mú rẹ̀lẹ̀ àtòfẹ́ àmọ́ bá ọmọ aráyé àmọ́ bá a lò pọ̀ gbẹ̀lé ajé pé wẹ́ẹ̀ gbàgbé oore kan Ọlọ́run ṣe kò ọ́ kó tú ọ sílẹ̀ kò nínú ìgbèkùn kó mú gbèsè rẹ gbèsè kó jẹ́ pé wẹ́ẹ̀ lágbára àti san kó mú kété rẹ̀ kó mú jì ọ́ òjò létí orúkọ mi ọmọ àbálábí tán àmọ́ ni múrin ṣe mí o rántí òṣèrú rẹ lé Íjíbítì ire o.